ẹ̀rú ẹ̀kọ́ àgbàrá àgbo lọ́dún mi wúwo ọmọ rẹ̀ bí dókítà ó tó àbí màmá dáná lé ọ̀tún táwọn kò wé náà. Ọba Agboola Adéjọbí àrólé olúwawo ọba Òṣogbo ńlá. Kí ló gbé wa débí lónìí? Ohun tó gbé wa débí lónìí ni wípé bí ìlú Òṣogbo ṣe ń rí kò tẹ́ wa lọ́rùn, inú owó ò dùn sí torí pé gbogbo ẹ̀ ní á ti dàrú. Ká máa joyè ní ká joyè lọ́hùn, gbogbo wa la fẹ́ mọ̀ ní ọba nílùú Òṣogbo. Ó di àwọn bíi mẹ́ta tí wọ́n ti dé ládé, bó la ti wá fẹ́ ṣe torí ọjọ́ iwájú la fi ṣe eléyìí o. A sì fẹ́ kí ìdààmú bá àwọn ọmọ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Àwọn wo ni wọ́n ti fi jẹ oyè? Wọ́n fi gbọ́nmi joyè, wọ́n dé ládé. Ní ilẹ̀ bàbá mi tí wọ́n bí ń sí ní Àgùnbẹ́léwò, wọ́n fi ará ọba Àgùn wọ́n fi jẹ ọba níbẹ̀, wọ́n dé ládé. Tí èmi àwa tá a níbẹ̀ tá a sì wà láyé, Òkè Ọ̀ṣun Ìrẹ́pọ̀dùn tó jẹ́ ilẹ̀ ti bàbá wa tí ó ṣe pé àjogúnbá ti olúwawo ọba ni, wọ́n tó lọ gbà, wọ́n tó gbé fún Síkírù, wọ́n dé ládé. Ọmọ ilé Àpàgọ́ wọ́n dé ládé. Torí ìdí èyí a sì fẹ́ kí gbogbo ọmọ kó tún máa dàrú sí i. Ta ló ń dé wọn ládé? Jímọ̀ Ọlánípẹ̀kun.